Salamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba wa, ọba lórí gbogbo ń tó dá, ọba ẹ̀rù, oní nǹkan ẹ̀rù, ọba bó ti fẹ́ ṣe tí ń ṣe tí ò sì sálàtà kò kan fún. Tọ́, ẹ̀yin ọmọ ìyá mi lórílẹ̀‐èdè yìí, ẹ jẹ́ kí ìsálámàrí wa, ẹ jẹ́ kí ìsọ̀rọ̀ ara wa, ẹ jẹ́ bẹ̀rù Ọlọ́run lórí gbogbo ń tá a bá ń ṣe. Bí a bá pè wá ká náwó sí tọ́lọ́run ká ná síbẹ̀ lillahi wa rasulihi, nítorí tọ́lọ́run àti ti Ànábì Muhammad. Bá a bá fẹ́ ṣàánú ọmọnìkejì ká ṣe nítorí tọ́lọ́run àti ti Ànábì wa Muhammad. Ká má jẹ́ ẹni tó jẹ́ pé òun náà ni ó ṣoore, òun náà ni ó sì tún boore ọ̀hún jẹ́. Nípa báyìí, ọba ètò lọ́lọ́run ọmọ bí ó tó àlámàrí wa sí láyé ní àárín. Ọba sì dọjú àlìkìyámà ọmọ àyè náà tí ó tún gbé wá sí, torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn láàmà retí lọ́gbà àlìjẹ́nà lọ́jọ́ àlìkìyámà, ṣùgbọ́n tó yẹ pé inú ọ̀nà láti bá ọlọ́mọ sọ̀rọ̀ tiwa bẹ́ẹ̀. Nípa báyìí, àwọn àlùfáà onílàákẹ́ nínú ọ̀rọ̀ wa wọ́n ní ìpín mẹ́rin ẹni Ọlọ́run pín àwa ọmọ ẹ̀dá sí láyé. Bó bá sì dọjú àlìkìyámà lórí ìpín kọ̀ọ̀kan náà lẹ́nì kọ̀ọ̀kan wọ́n máa wà. Hawalan qawmun khalaqahumullahu li'idmatihi wa lijannatihi humul anbiya'u والأولياء والصالحون والمؤمنون. ثانيا قوم خلقهم الله لجنته لا لخدمته. وثالثا قوم خلقهم الله لا لخدمته ولا لجنته. الرابع قوم خلقهم الله لخدمته لا لجنته. Bàbá wo àwọn àrán mẹ́rẹ̀ẹ̀rin tọ́lọ́hun wí, ó jẹ́ sí pé àwọn kan fẹ́ràn Ọlọ́run, Ọlọ́run ń fẹ́ tiwọn. Ìran àkọ́kọ́ nìyẹn. Ìran ẹlẹ́ẹ̀kejì, òun náà ni ìran tó ń fẹ́ tọ́lọ́hun. Léètọ́ jẹ́ pé pẹ̀lú bí ṣe ń fẹ́ tọ́lọ́hun yìí, Ọlọ́run fúnra ara rẹ̀ náà ó ń fẹ́ tiẹ̀, ṣùgbọ́n bí Ọlọ́run ṣe ń fẹ́ràn rẹ̀ ojú bó ń ṣe ń fẹ́ràn Ọlọ́run lọ. Àwọn eléyìí lẹni tó yẹ pé wọ́n sin lọ́hun ò sin lọ́hun, wọ́n wà ní Jánnà. Ẹ̀rin ẹlẹ́ẹ̀kẹta náà lẹni tó fẹ́ràn Ọlọ́run tọ́lọ́hun fún ẹni tí ò fẹ́ràn Ọlọ́run, Ọlọ́run fúnra rẹ̀ náà fẹ́ràn rẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin òun náà lẹni tó yẹ pé ń fẹ́ràn Ọlọ́run, Ọlọ́run lòun ò tiẹ̀ fẹ́ tiẹ̀ rárá. Ọlọ́run mọ́sálàmárì wa bẹ́ẹ̀. Ọlọ́run láwọn àrán mẹ́rin yìí nìyí tó bá lọ́jọ́ àkíyàmà ààyè kọ̀ọ̀kan lẹ́nì kọ̀ọ̀kan wọn ò mú dání. Ṣùgbọ́n ipò tálákọ̀ọ́kọ́ yìí àwọn èèyàn wọn ń bẹ̀, àwọn èèyàn wú tiẹ̀ ní. A'udhu billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم. ما شاء الله ما شاء الله. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله ما شاء إنما الله. المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم. ما شاء الله ما شاء الله. وإذا تليت عليهم آياته زادتهم إيمانا لا حول ولا قوة وعلى إلا بالله. ربهم يتوكلون. ما شاء الله. وعلى ربهم يتوكلون. Ọlọ́run láwọn ará àkọ́kọ́, àwọn ará àkọ́kọ́ tó jẹ́ pé àwọn náà ní qawmun khalaqahumullahu likhidmatihi wa lijannatihi. Àwọn ẹni tọ́lọ́run ọba dá, Ọlọ́run ọba dá wọn ó ṣe máa sin Ọlọ́run ọba ó ṣe nírọ̀rùn fún wọn.
ó sì tún ti ṣàdéhùn fún wọn pé gbogbo ohun tí wọ́n bá ṣe ní dáadáa pátá gbogbo ẹ̀ ló wọ́n gbà lọ́wọ́ wọn tó bá lọ́jọ́ àlùkìyámà wọn ó sì fi san wọ́n lẹ́san rẹ̀ gbogbo èyí tó bá jẹ́ pé ọ̀dànù wà wọn tí wọ́n bá wù Ọlọ́run ní wọ́n yọ dànù wọn ò ní bi wọ́n léèrè wọn ò ní tọpinpin wọn irú àwọn èèyàn wo ni náà. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم. Ọlọ́run ní àwọn ẹni tó jẹ́ pé ní gbogbo ògbà ta Allah. إذا ذكر الله وجلت قلوبهم. Ọlọ́run ní àwọn ẹni tó jẹ́ sí pé ní gbogbo ògbà tí wọ́n bá ti lè rántí èmi Ọlọ́run ọba tí a bá rán wọn létí tí a gbọ́ wá sí àyà wọn ajá bí a bá rántí Ọlọ́run bí ti ṣe é ṣe fún ẹ̀dá bí a bá rántí ikú Allah lápèjúwe wọn rántí ikú ni wọ́n rí olówó tọ́lọ́run pè wálẹ̀. Ọlọ́run láwọn tá a wí wọ̀nyí àwọn tó yẹ pé ní gbogbo ìgbà tí a bá rántí Ọlọ́run àyà wọn ajá bí báwọn èèyàn bá rán wọn létí bí a bá lọ wá sí àwọn atunkun bọ̀ láti wá sí ni wọn ìrẹ́rìn wálé. وإذا تليت عليهم زادتهم إيمانا. Gbogbo ọgbà tí wọ́n bá ti ń ká àyá Al-Kùránì sí wọn létí àbáwọn náà wọ́n ń kà fúnra ara wọn ìgbàgbọ́ wọn sì máa lékún wọ́n túbọ̀ máa bẹ̀rù Ọlọ́run. Àwọn ni wọ́n máa ń kírun tó rí pé bí wọ́n gbé ń kírun lọ́wọ́ omi ó sì máa bọ́ lójú wọn àyà wọn ó sì máa já àwọn ẹni Ọlọ́run nìyẹn. Ìgbàgbọ́ wọn alékún Allahu Akbar Allahu Akbar. Àwọn tá a rí wọn sáádà tí wọn ní ìmáànà ìgbàgbọ́ wọn alékún gbogbo àwọn fúnra wọn wọn kà Al-Kùránì mú ìsìtún máa sunkún kò tí ì ṣe ń tá a lè wá jìnnà kì í ṣe ń tá a lè wá jìnnà. Nínú ọ̀rọ̀ àwọn onílàákẹ́ ìwọ́n láwọn tá a lè sọ pé Ọlọ́run ṣerú ẹ̀ fún òun náà làwọn ànábì Ọlọ́run àtàwọn wàlíì Ọlọ́run àti àwọn tí wọ́n jẹ́ èèyàn rẹ̀ tí wọ́n ń ṣiṣẹ́ rẹ̀ kún tí wọ́n ń ṣe fọ́lọ́run àtàwọn tó jẹ́ pé wọ́n nígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run ní kọ̀kọ̀ àti gbangba. Ẹ wá mọ̀ wulẹ̀ jẹ́ àwa jìnnà ẹ má jẹ́ àwa jìnnà àṣà ìnílára wa náà fi anfusikunna fala tubsirun. Èyí tá a máa wá kiri pé àwọn ànábì Ọlọ́run àwọn wàlíì Ọlọ́run ọba kan àwọn kan nígbà kan àwọn àtìsìn náà àwọn bàbá wa wọ̀nyí náà àwọn tẹ́sìn tí ó bàjẹ́ lọ́wọ́ wọn wọ̀nyí tí a fi darúgbó sídìí rẹ̀ yìí. Ẹ wà Aláàjì Àgbà ńlọrin ẹ wo Aláàjì Àgbà nìbàdàn àbí ẹ wo gbogbo àwọn bàbá wọ̀nyí ẹ wo bàbá wa Shehu Abdullahi Ìlọrin bàbá wa Lágége ẹ wo àwọn ẹ wo bí a ṣe lo ilé ayé ẹ wo bí wọ́n lo ayé dé ẹ wo gbà tí wọ́n kúrò ńbẹ̀ ẹ wo gbà tí wọ́n ti ń bá a bọ̀ ọ̀kan kan ọ̀bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ ńbẹ̀. Ẹ wá àwọn bàbá wa méjèèjì tá a dákọ̀ wọ̀nyí ní àtàwọn bàbá bẹ́ẹ̀ tí wọ́n wà lẹ́ẹ̀kan nílùú kọ̀ọ̀kan tí wọ́n sì nígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run tí wọ́n dúró sójú ẹsẹ̀ wọn ò bà ìsìláàmù jẹ́ ìsìláàmù ò lè kókó lọ́dọ̀ wọn gbogbo àwọn olóòṣà tí wọ́n di mùsùlùmí lónìí gbogbo òdílé tó di mùsùlùmí lórílẹ̀‐èdè yìí lónìí wọ́n ń bẹnu ẹni tó wẹ̀ wọ́n sí ìsìláàmù. Eléyìí náà jẹ́ àmà pé dájúdájú àti àwọn kan ń bẹ wọ́n fẹ́ràn Ọlọ́run ń fẹ́ tàwọn náà ipò alákọ̀ọ́kọ́ nìyẹn. على ربهم يتوكلون وعلى ربهم يتوكلون Ọlọ́run ní وعلى ربهم يتوكلون àwọn gbẹ́kẹ̀ lọ́lọ́run pẹ̀lú àwọn bàbá tá a dákọ̀ bàbá wa Aláàjì Àgbà nílọrin owó ni wọ́n ń wá ní ọlá ni wọ́n ń wá ní ebi gbogbo rẹ̀ wá bá wọn nù lé ní ẹ wo bàbá wa nìbàdàn Aláàjì wa bàbá wa Àgbà nìbàdàn Sheikh Murtada Abdulsalam gbogbo wọn ń bẹnu lẹ́ni lọ́lọ́run fi dá wọn lọ́lá Ọlọ́run dá wọn lọ́wọ́ ò ṣe wàhálà káàkiri gbogbo ọjọ́ tí wọ bàbá oníláwà ní njó tí bàbá oníláwà ní onírùngbà njó tí ń lu jìbìtì káàkiri Ọlọ́run fi ọlọ́kàn balẹ̀ o lè rí fọkàn balẹ̀ torí pé o nígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run. وعلى ربهم يتوكلون Masha Allah. وعلى ربهم يتوكلون. Ọlọ́run láwọn tá a wí wọ̀nyí wọ́n jẹ́ni tó gbẹ́kẹ̀ lọ́lọ́run kò tí irú ẹ̀rí pé wọ́n wá láyè ẹwà àwọn tá a dárúkọ mélòó wọn ọ̀pọ̀ láyè. Ọlọ́run sì máa fà wọ́n ayọ̀ láwọn ìlú kọ̀ọ̀kan àwọn bàbá wọ̀nyí bí wọ́n bá kú láyé lẹ́yìn 50 ọdún látòótún irú wọn padà lẹ́yìn 50 ọdún látòótún irú wọn lọ́lọ́run tó gbé ẹlòmíì dìde lẹ́yìn wọn
àwọn wọ̀nyí náà ọlọ́run láwọn tí wọ́n nígbàgbọ́ pẹ̀lú èmi ọlọ́run wa ala rabbihim yatawakkalun. wa ala rabbihim yatawakkaluna. Allahu akbar. wa ala rabbihim yatawakkalun. ọlọ́run láwọn tá a wí wọ̀nyí wọ́n fẹ̀yìntì èmi ọlọ́run ọba èmi ni wọ́n gbà pé mo lè ṣe gbogbo nǹkan wọn ò lé dúkìá káàkiri àwọn ọjọ́ àwọn àfáàyè ìsìn àbí ìwọ tó fọwọ́ la yẹ̀pẹ̀ lọ gàràgà ẹni ilé wọn tó tẹ́lẹ̀ ó sì dàrú lójú yẹ̀pẹ̀ náà ló ti dàrú ó sì sọ wọn dọ̀tá ara wọn ọsọkọ dọ̀tá ìyàwó ọsọyàwó dọ̀tá ọkọ ọsọmọdọ̀tá ayé torí oníyà rẹ̀ ní í ṣe àfà ẹ bẹ̀rù ọlọ́run gbogbo ntẹ̀ ń jẹ́ ń bi kíní yọ padà lẹ́yìn ẹ lè borí rẹ kúrò láyé Masha Allah. wa ala rabbihim yatawakkaluna. Allahu akbar kabir. wa ala rabbihim yatawakkalun. wa ala rabbihim yatawakkalun. àwọn táwọn wọ́n gbẹ́kẹ̀lé ọlọ́run ni wọ́n gbẹ́kẹ̀lé wọn gbẹ́kẹ̀lé nìkan. ضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون. الله أكبر كبير. إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة. الله أكبر. الله أكبر. ونجني من فرعون وعمله. الله أكبر. ونجني من القوم الظالمين. ipò ẹlẹ́ẹ̀kejì náà ni ẹni tó jẹ́ pé káwọmùnà khalaqahumullahu lijannatihi la li khidmatihi. àwọn ni wọ́n kọ́ lọ́hùn nífà àwọn ni a máa kọ́ lọ́hùn nífà àwọn àgbàlagbà kan bẹ ń jọ wọn ó ti gbégun wọn ó sọ̀rọ̀ wọn ó ṣe gbogbo ẹ̀ wọn ò bá dijọ́ kan wọ́n lọ lè bá ìmáàmù lu wọn ní gbogbo eégún àwọn ní orò àwọn ní wọn kó dàálẹ̀ wọn ní ẹ̀sùn náà àwọn bẹ̀rẹ̀ sí ṣe tọ́lọ́run látòní lọ ọlọ́run ti gbà wọ́n lẹ́rú bá a bá pé wádìí irú wọn náà Al-Qur'ani ọlọ́run tó ń sọ̀rọ̀ nípa Allahu Akbar. Allah. lilladhina amanu imra'ata fir'aun. ọlọ́run ní mo fàpèjúwe lélẹ̀ fún yín ìyàwó Fáráò náà àpèjúwe tìyàwó Fáráò náà mo fi lélẹ̀ fún yín o. idh qalat rabbi ibni li indaka baytan fil jannati. ọlọ́run nígbà tí ọwọ́ Fáráò náà tẹ̀ ẹ́ tí wọ́n kan lẹ́ẹ̀kan mẹ́rin tí wọ́n dojú rẹ̀ kọ oòrùn tọ́wọ́ ń wo oòrùn ní sámà oòrùn ni wọ́n ṣe bí ń wo wọn ọmọ pálí jẹ́nà ní ń wò. Allah. rabbi ibni li indaka baytan fil janna. ó wá ń sọ fọlọ́n pé wọ́n ọlọ́run ọba òun ti mọ̀ pé ọwọ́ Fáráò náà tẹ̀ èèyàn rí kọ́ má kan àyàn pa bí wọ́n kan òun sí yìí lòun ó kú sí ṣùgbọ́n wọ́n ọlọ́run kọ́ ilé kan fóun lálìjẹ́nà kọ́ ilé kan ẹ̀mí ìhun ń bọ̀ nísìn kọ́ ilé kan fóun lálìjẹ́nà bẹ́ẹ̀ ni Àsíyà ìyàwó Fáráò náà kò kírun kò gbà àwẹ̀ kò sí nǹkan kan tó ṣe fọlọ́ gbogbo ń tá a lè kó ṣe fọlọ́hun náà ni kó ń lọ tọ́jú ànábì Musa aleyhi salatu wa salam ó kú ọlọ́run nífà láì ṣe wàhálà kankan ó sì wà lìjẹ́nà bẹ́ẹ̀. ونجني من فرعون وعمله. ó wá ń tọ́ ọlọ́dọ̀ ọlọ́run pé ونجني من فرعون وعمله. ونجني من القوم الظالمين. الله أكبر. الله أكبر. ونجني من القوم الظالمين. ó ní wọ́n ọlọ́run là mí lọ́wọ́ Fáráò náà kó o sì là mí lọ́wọ́ àwọn àjọ rẹ̀ alábòsí wọ̀nyí ìwọ ọlọ́run là mí irú Àsíyà kò sí lọ́hùn ọkọ lọ́hùn nífà bá a bá wò kéé wá sòun nìkan arákùnrin kan tá à ń pè ní Abibu Naja ńgbà tí àwọn òjíṣẹ́ ọlọ́run tí wọ́n wọnú ìlú wọn tí wọ́n lọ ṣe wáàsí fún wọn láàrin gbogbo àwọn aráàlú ló ti jáde pé àwọn tí ń jíṣẹ́ fún wa yìí olódodo ni wọ́n o èmi tẹ̀lé tiwọn mo gba tiwọn ọwọ́ gbólóhùn bẹ́ẹ̀ táwọn aráàlú ẹ̀ gbọ́ lọ́dọ̀ rẹ̀ ní a bá kú gìbò o ti ń láti jẹ́ pé wọ́n lọ́ọ́ sọ pé ọgbà àwọn òjíṣẹ́ wọ̀nyí gbọ́ kí ni wọ́n ń wí tó fi gbà wọ́n gbọ́ òun tẹ̀lé tiwọn ọlọ́run tí wọ́n ń sọ̀rọ̀ nípa rẹ̀ yẹn òun ń ṣètò ọlọ́run náà ní a bá kú gìbò níbi wọ́n gbé wọ́n lù ó súnmọ́ kíkí ẹ̀mí ọ bọ́ lára rẹ̀ la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam. يا أيتها النفس المطمئنة
Allahu akbar Allahu akbar. إلى ربك راضية مرضية Masha Allah. فادخلي في عبادي Allahu akbar kabira Allahu akbar. níbi tí a gbé ń lù lọ́wọ́ òun wá ń gbọ́ gbólóhùn kan láti sáàtì ọ̀la kí ni gbólóhùn náà ń sọ. أيتها النفس المطمئنة gbólóhùn náà wá ń sọ pé ayatuwa nafsul mutma'inna ìwé mi onífọ̀kànbalẹ̀ ìwé mi tí mo fi ìfọ̀kànbalẹ̀ sí lára. ارجعي إلى ربك راضية مرضية lẹ́sẹ̀kẹsẹ̀ kó o máa padà bọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba rẹ kó o máa padà bọ̀ sọ́dọ̀ ọlọ́run ọba radiyatan lẹ́ni ayọ́nu sí lẹ́ni tá a yọ́nu sí tá a fi yọ́nu wá sílà. ìwọ náà kó o sì máa yọ́nu sí nǹkan tí mò ń fi tọrọ fún ọ yìí. Allahu akbar فادخلي في عبادي Allahu akbar Allahu akbar ọlọ́mọdé asoríire ọlọ́mọdé abọ́rọ̀ wa jábí tó dáa. Allahu akbar. فادخلي fi ibadi. وادخلي جنتي. gbọ́dọ̀ náà ni ń gbọ́ pé máa kó sáàrin àwọn èèyàn mi àwọn tí mo yọ́nú sí kó o sì máa wọ àlìjẹ́nà. Habibu Naja nígbà tí ń gbọ́ gbólóhùn yìí lọ́wọ́ ọlọ́run sílẹ̀kùn àlìjẹ́nà fún òun wo àwọn èèyàn rẹ̀ sì ń lù ú torí wọ́n ti ní lẹ́mìí pa àwọn gbọ́dọ̀ lù pa ni kí ló dé tó tẹ̀lé àwọn òjíṣẹ́ tí wọ́n ń sọ̀rọ̀ yìí. lórí bẹ́ẹ̀ náà òun fúnra rẹ̀ náà wá ń pariwo. يا ليت قومي يعلمون. Ya layta qaumi ya'lamun. ما غفر لي ربي وجعلني من المكرمين. láàrin ìgbà náà láàrin àsìkò yìí náà òun náà ni Habibu Naja náà wá ń tún sọ pé ya layta qaumi. ọlọ́mà ṣe fẹ́yìn èèyàn mi yìí o ọmọ ṣe o ọmọ ṣe o ọmọ ṣe ẹ̀ẹ̀mààyè tí mo wà ní ẹ̀ẹ̀mààyè tí mo wà ní Allahu akbar Allahu akbar. ọmọ ṣe o ẹ̀ẹ̀mààyè tí mo wà bẹ́ẹ̀ bá mà pínlẹ̀ tọ́lọ́hún ń ṣe fún mi lọ́wọ́ tẹ́ ẹ bá ń worú àyè tọ́lọ́hún mú mi lọ ọmọ ṣe o ọmọ ṣe tẹ́ ẹ rí o tọ́rọ̀ nìkan ní rí àlìjẹ́nà àwọn èèyàn rẹ̀ ò bá rí àlìjẹ́nà òní wá ń sọ bẹ́ẹ̀ pé ya layta qaumi ọmọ ṣe fẹ́yìn èèyàn mi o ọmọ ṣe o ọmọ Allahu akbar. يا ليت قومي يعلمون. Ya layta qaumi ya'lamun. غفر لي ربي وجعلني من المكرمين. ọlọ́mọ sí ẹ̀yin èèyàn mi ò tẹ́ ẹ̀ rí ibi tí mo wà bá pẹ́ ẹ bá rí tẹ́ ẹ rápẹ́lẹ́ tọ́lọ́mọ bá ń ṣe fún mi ní ní máa kódé ẹ̀ ní gbà pẹ̀lú mi. Allahu يا akbar. ليت قومي يعلمون Allah بما Allah. غفر لي ربي وجعلني من المكرمين. المكرمين Masha Allah. الله أكبر. ربي waja'alani minal mukramin. Habibu Naja kò kírun ọwọ́ pọ́lọ́hún gba tàwọn òjíṣẹ́ yìí mo gba tọ́lọ́hún tẹ̀ ń wí n ó sì tẹ̀lé tọ́lọ́hún tẹ̀ ibi làwọn èèyàn rẹ̀ bẹ̀rẹ̀ sí ìlú òun náà wá ntí wá àlìjẹ́nà tí ń wá ń wò lọ́ọ̀kan ló fi wá ń pariwo pé ya layta qaumi. يا ليت قومي يعلمون. ọmọ sí mẹ́yìn èèyàn mi lára tẹ́ ẹ̀ mà. غفر لي تيما. ربي وجعلني من المكرمين. Allahu akbar. بما غفر لي ربي Allahu akbar. وجعلني من المكرمين. Habibu Naja yìí náà òun náà wà nínú qaumun khalaqahumullahu li jannatihi la li khidmatihi. ọlọ́run kò ní ìdí kó o sìn mí kò ní ìdí kó o sìn mí ọlọ́run sì dọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀wọ́n aláwọn ẹni tí ò ní sin lọ́wọ́ ayé tá a ti ẹ̀ wá ń bẹ̀ yìí àwọn wo ní sin tẹ́lẹ̀ ẹnìkankan òkúkú retí àlìjẹ́nà àtayé nìkan ni wọ́n ń fẹ́ àdúrà tiwa síwájú ọlọ́run ni pé nínú àwọn àrà méjèèjì àkọ́kọ́ tá a kọ́kọ́ kà yìí ọlọ́run mọ́sàájá wà nù wọn kọ́lọ́ ń jó ká soríire pẹ̀lú wọn wọ́n láti tóbi ànábì wa Muhammad wala bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين.